ẹ̀yin tèmi Ọba Solomon jáde tán o, ó jáde tán pátápátá látijọ́ tí máa yìí ti máa ń sọ̀rọ̀ ọ́n ní kò sí nǹkan tí máa yìí ò lè sọ bọ̀ eléyìí ó ká mọ̀mọ́ ó jáde tán fọ́gbà yànga wọ́n ní àìfàgbàfẹ́ nìkan kò jáyé ó rojú táyé yẹ ò bá rojú ṣé mọ̀ pé àwọn mẹ̀kúnnù àwọn aráàlú ló máa affect ni kò sọmọ Yorùbá tí ò ní listening sí nǹkan tí Ọba Solomon sọ yìí ọ̀rọ̀ yìí pọ̀ jù ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ bá mi like kẹ̀dẹ̀ share comment ṣó yẹ kó máa lọ báyìí. Òṣùpá kọrin ó ní kẹ́rú ó mọra ẹ̀ lẹ́rú kí ìwọ̀fà kó mọra ẹ̀ níwọ̀fà kí ọ̀gá mọra ẹ̀ lọ́gàá kí ọmọọṣẹ́ mọra ẹ̀ ní ọmọọṣẹ́ ṣẹ́rí tí anywhere tó bá ti wà tí ò bá ti sí olórí wàhálà ni mo dẹ̀ ti bá Jagaban sọ̀rọ̀ ilé kan ìyẹn Tinubu president wa nǹkan tí ẹ ń fà lẹ́sẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá yìí ó máa kó bá onílé àkóbá àlejò ẹ̀yin àgbààgbà tí ẹ wà nílùú Ọ̀yọ́ ẹ̀yin ni mo fẹ́ bá wí ẹ̀yin àgbààgbà tí ẹ wà ní ìlú Ilé Ifẹ̀ ẹ̀yin ni mo fẹ́ bá wí ẹ ṣèpàdé wọ́n ní àgbà ọ̀kín wà lọ́jà orí ọmọ tuntun wọ́ ẹ pé àwọn ìpàdé ẹ jẹ́ kí Aláàfin mọ nǹkan tó tọ́ sí tó jẹ́ ti tiẹ̀ nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀ kó mọ nǹkan tó tọ́ sí nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe kí Ọba Ifẹ̀ pàṣẹ kí Aláàfin Ọ̀yọ́ sọ wípé kò rí bẹ́ẹ̀ ìtìjú gbogbo Yorùbá ni èyí ń jẹ́ kó yé wa wípé a ò lólórí nílẹ̀ Yorùbá èyí jẹ́ kó yé wa wípé a ò gbà fúnra wa nílẹ̀ Yorùbá èyí jẹ́ kó yé gbogbo ayé wípé gbogbo àkànṣe bó ṣe wùn wá ni wípé a ò lẹ́kọ̀ọ́ bó ṣe rí lójú mi nìyẹn a ò lólórí ẹ̀yin àgbààgbà tẹ́ wà nífẹ̀ẹ́ ẹ̀yin àgbààgbà tẹ́ wà lọ́yọ̀ọ́ ẹ pè pàdé àpérò nǹkan tẹ́ bá lè ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ojú ń tì mí mi ò kí sọmọ Ọ̀yọ́ o mi ò dẹ̀ kí sọmọ Ifẹ̀ but ọmọ Yorùbá ni mí ẹni tí tó bá dẹ̀ ti fẹ́ tábà Yorùbá ó máa ń dùn mí gan èjì ogbè ló wà lórí mi yìí bí mo ṣe jẹ́ onígbàgbọ́ bí mo ṣe jẹ́ Kristẹni tó mi ò fi ìṣẹ̀ṣe mi ṣeré ẹni tí tó bá ti jọmọ́ ọ̀rọ̀ Yorùbá ó máa ń ká mi lára àwọn ọmọ Yorùbá wa náà yèmẹ́ tó ṣèpè sọ wá wọ́n bá dé lóyìnbó wọ́n máa lọ máa bá ara wọn jà gbígbé kó máa lera wọn kó níbi iṣẹ́ kó máa gbógun tira wọn ẹ̀yin olórí wa náà òun náà lẹ tó fi àpẹẹrẹ ẹ̀ lélẹ̀ yìí nǹkan tí a fi ń jẹ olórí fún kí lọ síwájú lè balẹ̀ Yorùbá ni kì í ṣe èmi làgbà ẹ̀yin lọ́mọ ọṣẹ́ ẹ̀yin lọ́mọ ọ̀dọ̀ kò sẹ́ni bọ́dì tó ń bọ́ nìkejì nínú ilé ẹ̀ Ọọ̀ni ò bọ́ Ọba Ifẹ̀ ọba Ọọ̀ni kò bọ́ Ọba Ọ̀yọ́ Ọba Ọ̀yọ́ ò bọ́ Ọọ̀ni gbogbo ẹnìkan shaman ẹnìkan olórí àwọn ọba àpọ́nlé lásán ni kò sí èrè kankan bẹ́ẹ̀ àpọ́nlé lásán ni kéèyàn kan dé kí gbogbo wa dìde fún ẹ káàbọ̀ sà sí ìyẹn sọ pé ká má lọ síbi ilé wa ni nígbà tó Òṣùpá máa sọ̀rọ̀ ó ní ká dúró ká bẹ̀rẹ̀ kábà kò sọ pé ká má ga Ọlọ́run ló gbé ní ga ká dọ̀bálẹ̀ fúnra wa kò ní ká má ga ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ojú ń tì mí ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ ọmọ kékeré ara yín lẹ fi jọba àti Ọọ̀ni àti Ọba Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ ẹ lo ẹ̀jẹ̀ ọmọ kékeré yìí láti fi tún ilẹ̀ Yorùbá ṣe ẹ má lo ẹ̀jẹ̀ yìí láti fi dalẹ̀ Yorùbá rú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin àgbààgbà Ilé Ifẹ̀ pera yín ṣé nǹkan tí Aláàfin Ọ̀yọ́ sọ yìí sí ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún ni àbọ̀ ń wá wàhálà ẹ̀yin Ilé Ifẹ̀
ṣé ìrántí yín sí àwọn ọba tí yóò kì í jọba kì í yan oyè ńbẹ̀ ni ò lè fi èèyàn jẹ oyè ní gbogbo Yorùbá land ní kàbẹ́ẹ̀kọ́ fẹ́ ṣàyọjú ràn ẹ jẹ́ ká mọ̀ kólúkànù kò mọ ẹ̀tọ́ ẹ̀ èní ẹ̀ ń jà yìí ọ̀la ẹ̀ ń jà yìí ó ń bí mi nù I'm not happy ó dẹ̀ dá mi lójú wípé àwọn ọmọ Yorùbá tó bá ní làákàyè kò lè happy nǹkan tó yẹ ká máa gbọ́ nípa àwọn ọba wa ni wípé ọba Aláàfin Ọ̀yọ́ ẹsẹ̀ fún àwọn ọmọ iléèwé ó ṣẹ̀ṣẹ̀ kọ́ hospital ńlá kan o sí ìlú Ọ̀yọ́ o tó jẹ́ wípé àwọn èèyàn bíi 1000 people ló fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ ká máa gbọ́ pé Aláàfin Ọ̀yọ́ ó ẹsẹ̀ fún àwọn èèyàn 10 kan ní scholarship o tó fẹ́ rán wọn lọ sí school ọ̀fẹ́ o nǹkan tó yẹ ká máa gbọ́ nìyẹn kì í ṣe ní wọ́n jà lórí oyè ọ̀la o wọn kì í lágbájá ọ̀túnla o èmi ló lórí ìrèní o èmi ni ìrùn no wọn fi yín jọba kẹ́lẹ̀ dàlérú wọn fi yín jọba kẹ́lẹ̀ mú ìlú lọ síwájú ni nǹkan tẹ́ wá create kékèké yìí tó bá pẹ́ bí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọra wọn lókúta tí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀ ní ìlú òyìnbó wọn ní kíra nípa ìwà títí yín nìkan ẹ máa create hatred sílẹ̀ Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kó tó dé pé ọ̀rọ̀ yìí máa dá họ́wùhọ́wù sílẹ̀ ẹ tètè wá kankan ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ jẹ́ kí Aláàfin mọ ẹ̀tọ́ ẹ̀ ẹ jẹ́ kó mọ ipò ẹ̀ ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀ ẹ jẹ́ kó mọ ẹ̀tọ́ ẹ̀ ẹ jẹ́ kó mọ ipò ẹ̀ President Tinubu I come back to you again ọ̀rọ̀ yìí ẹ bá wọn dá sí ẹ bá wọn dá sí kẹyanjú ọ̀rọ̀ yìí kó tó lè pọ̀ wá kó lórí òye ipò tí ẹ wà nísìn lẹ lè fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ pe àwọn méjèèjì ẹ ló Aláàfin Ọ̀yọ́ ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Aláàfin nǹkan tó lè ṣeré nǹkan tí ò lè ṣeré ẹ ló Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Ọọ̀ni of Ifẹ̀ nǹkan tí ò lè ṣeré nǹkan tí ò lè ṣeré olùkànùkàn mọ ráìtì ẹ̀ ẹ̀dùn bá dẹ̀ wá tàṣẹ àgẹ̀rẹ̀ nígbà yẹn ajẹ́pẹ́ ẹ̀nìyẹn ló ń wá wàhálà instead of èní o ọba kan ń jà ọ̀túnla o ọba kan ń jà ṣé bí àwọn ọba Haúsá ṣe ń ṣe nìyẹn ṣé bí àwọn ọba ilẹ̀ Ìgbò ṣe ń ṣe nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká cooperate lẹ́ẹ̀kan ta ló ṣépè sọ wá ẹ̀yin àgbà Tinubu Jagaban ó dọwọ́ yín kọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ọlọ́run fún yín ṣe gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọba méjì yìí ẹ má yẹ kó dá hatred sílẹ̀ sáárín yín o ẹ má bára yín jà o àgbájọ ọwọ́ wọn la fi sọ̀yà o ire o ọba 10 ìgbà 10 ọba tó dórí oyè tó dá ẹ lóru orúkọ ọ̀lẹ́ parẹ́ eléyìí tó dórí oyè tó túlù ṣe orúkọ ọ̀lẹ́ parẹ́ ẹ̀yin àgbààgbà ẹ sọ ẹ̀tọ́ Olúkànúkò fún ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn ọba yìí inú bí mi I'm not happy with it God bless you ọba Solomon ọba àgbáyé ló sọ̀rọ̀ ire o ilẹ̀ Yorùbá a ò ní padà sẹ́yìn o iwájú la máa lọ o tó àṣẹ́gun.